adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa nínú àwọn ìjọsìn tá a wá ṣe láyé tó bá ti ní Ọlọ́run dá wa nítorí ẹ̀sìn gbogbo ala ti gbọ́ yé ẹ̀sìn sì ní àwọn erigun márùn kí wá ṣe erigun márùn ẹnìkan náà ní ẹ̀sìn wọ́dà kí ni mo fún yàn lóúnjẹ ẹ̀sìn ni lọ́kàn sọ bí anábì kọ́ ayul islam khayri wọ́n islam ló dájú anábì ní it'amu ta'am anábì ní kẹ́ máa bọ́ àwọn yàn lóúnjẹ ẹ̀rí ló jẹ́ àmọ̀ pé arkanu islam yẹ àwọn òpó islam ni gbogbo tó wà ní Qur'an pátá ni wọ́n pè ní islam gbogbo tó wà ní hadisi pátá ni wọ́n pè ní islam tí bá ti ń tẹ̀lé àṣẹ Ọlọ́run tẹ̀lé àṣẹ ànábì èyàn sí islam dẹ̀ téèyàn bá ti jìnnà sí ẹ má ṣe Ọlọ́run ẹ má ṣe ìtànábì ní ká má ṣe èyàn sí islam dẹ̀ ló jẹ́ pé islam wà nílẹ̀ Yorùbá ó ń bùkátà àkíyèsí bàbá Sheikhul Islam làwọn fi ń yóyó wáyé pé al-ibadatu ẹ̀sìn tẹ́ wá ṣe láyé yẹn ismun jami'u likulli ma yuhibbu Allah gbogbo tó lọ́nà bá ti fẹ́ òun náà ni wọ́n ń pè lẹ́sìn wa yarda Ọlọ́run yọ́nú sí ó dùn mọ́ Ọlọ́run tẹ́ bá ṣe min al-aqwal bóyá tá a máa ń sọ jáde lẹ́nu wal a'mal àbẹ́yẹ tá a máa ń ṣe níṣẹ́ al-zahira wal batina bóyá tó hàn sí wa àbẹ́yẹ tí ó hàn sí àwọn èèyàn èyí tó hàn sí àwọn èèyàn àrẹ náà làwẹ̀ èyí tó hàn sí wa òun náà ni ìgbára Ọlọ́run ọba rẹ àti ìmánì rẹ ẹ̀sìn ní ìmánì ẹ̀sìn ní kéèyàn bẹ̀rù Ọlọ́run àwọn èèyàn àlè rí láàrin wa tọ́lọ́run lọ́wọ́ nínú àwọn ẹ̀sìn tọ́lọ́run torí ẹ̀ dá wa òun náà ni ká kírun iná ni ká gbààwẹ̀ a jẹ́ pé tọ́mọ́lá wa ṣẹ̀sìn láyé àwa kírun láyé a sì wá sí kírun láyé jẹ́mọ́ àwa gbààwẹ̀ bọ́lá ti dá wa sí láyé yẹn wa ma umiru illa liya'budullah Ọlọ́run lọ́wọ́ pa ilé àṣẹ káwá sí kankan àfi káwá ṣẹ̀sìn nínú ẹ̀sìn làwẹ̀ bá a ṣe wà ní ayé wọn àwẹ̀ làwa gbà ẹni bá ti wá tó bá ti wá dàsìkò àwẹ̀ ẹni tí ó bá ti gbà àwẹ̀ tó bá jọ̀ràn yàn yóò lọ lè wọ náà lọ́rùn àfi tọ́lọ́ máa fẹ́rí jì tí ó bá ti gbà á tó bá jẹ́ àwẹ̀ náfìlà kò ní gbẹ̀sẹ̀ kò sì ní jìyà lérí àìṣe àmọ́ kò ní gba ẹ̀san níjọ́ táwọn tó gbà bá ń gbẹ̀san àwẹ̀ tí wọ́n gbà ló jẹ́ gbogbo àwọn àwẹ̀ súnà tí wọ́n ti ń yọjú àwọn àlùfáà wa alágbàńlá ayé láwọn afá súnà wọ́n jẹ́ kí tiwa ó di láti máa gbà wá mọ̀ràn láti máa encourage wa nítorí pé ẹ̀yọ́ máa yá ọjọ́ lọ bí ilẹ̀ ṣe ń sú tílẹ̀ mọ́ ọjọ́ ọkú kálukú ń dínkù ni o gẹ́gẹ́ pé ń pọ̀ sí o ń dínkù ni abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sà fún alẹ́mìígún àtàláfíà lẹ́ni dáadáa nínú àwọn àwẹ̀ tí ọjà àwẹ̀ sunna tí kò kí sọ̀ràn yàn àmọ́ tẹ̀yìn bá gbà ládàá rẹ̀ pọ̀ òun náà ni àwẹ̀ Àṣúrà èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹnu kò lérí ẹ̀ òun náà ni pé ọ̀la Monday pẹ̀lú yọ̀dá títí Ọlọ́run ọba wa òun náà ni yawmu sawmi Àṣúrà ọ̀la Monday tẹ́lẹ̀ náà ọjọ́ àwẹ̀ ní fáwọn tí wọ́n máa ń gbàwẹ̀ ó tún wá bó sí ọjọ́ Àṣúrà ìtọ́fà tí wọ́n fi ní ká gbàwẹ̀ yẹn torí èyàn gbọ́dọ̀ máa ma kílọ́fà tá a fi ní ká gbàwẹ̀ èyàn máa ma sábàbù nùzúl kílọ́fà tá a yà kan fi sọ̀kalẹ̀ lẹ́yìn náà èyàn máa ma sábàbù urud kílọ́fà tí àdìsí kan tá a nábì fi sọ̀rọ̀ lérí kílọ́fà tí a nábì fi sọ àdìsí kan kí ni tó ṣẹlẹ̀ tá a nábì fi ní ẹ̀ máa ṣe kan wáyé ànábì jọ yẹ wáyé pé àwẹ̀ Àṣúrà yẹn àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù Muharram ànábì Musa ní lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láti fi dúpẹ́ fọlọ́hún ànábì wa ní suyamu yawmi Àṣúrà àwẹ̀ ọjọ́ Àṣúrà ahtasibu ala Allah an yukaffira sanata allati qabla ahtasibu ala Allah
an yukaffira sanata allati qabla rawahu Muslim. Ànábì ní gbogbo ẹni tó bá gbààwẹ̀ ọjọ́ Àṣúrà òun fọkànbalẹ̀ ipe onítọ̀hún Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ́ fún nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké lérí nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ yìí kì í ṣẹ̀ṣẹ̀ lálá o ẹni tí wọ́n ti involve nínú kaba'ir dhunub kabiratun min kaba'ir dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá yóò túbà ní tó bá túbà Ọlọ́run fèrèjì tàwùbà ni ó ṣe tàwùbà ni pé kásábàámọ̀ lérí ẹ̀ṣẹ̀ ńlá yẹn kásì yọra kó ń bẹ kásì pinnu pa àní sékìní àní padà síbẹ̀ wọn bí ká máa ṣẹbọ bí ká máa ṣe sìnà bí ká máa mutí bí ká máa gbowó èlé ká máa ṣẹ̀yà àti bàbá ká máa sọ̀kúrọ̀ lu àwọn obìnrin tí wọ́n yẹ ságbèrè ká máa pè wọ́n lálágbèrè àrẹ náà ní kí sókòtò ọmọ kọjá kókó ẹsẹ̀ kóbìnrin ọmọ sọ̀rọ̀ márùn kájòkólẹ̀ ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ká máa dàrin àwọn èèyàn méjì rú òfófó gbogbo àwọn tí wọ́n kálẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá. Ìmáàmù Zahabi àwọn tó ó lé lọ́gọ́rùn ìpẹ́tọ̀ ẹni bá ti involve fún bẹ́ẹ̀ ó ti dáràn ẹ̀ṣẹ̀ ńlá. Bídíà tí ó sọ yẹ di kèfèrí ẹ̀ṣẹ̀ ńlá ni èyí tó bá ti sọ yẹ di kèfèrí àti mọ̀ pé ó ti kó ní Islam ṣe láwọn èyí tó sọ yẹ di kèfèrí tẹ̀yẹ sì dúró lédè pé wọ́n mọ̀ bá a lọ náà ni tó sì dá lójú pé bídíà ẹ̀ṣẹ̀ ńlá ni. Ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn eléyìí ó túbá kó ń bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíràn wò pé tóun bá ti gba Àràfá àbó ń gbàwẹ̀ ọjọ́ Àṣúrà wọn ni wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àwẹ̀ tàràfá ọdún méjì wọ́n parí lẹ́yìn bá gbà ọdún kan tó ti kọjá àtọdún kan tí ń bọ̀ àwẹ̀ Àṣúrà ọdún kan tó ti kọjá ni wọ́n parí nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. Ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith tí Ànábì ń jẹ́ ó yé wa yìí pé ẹni bá ṣàlùwàlá wọ́n máa pẹ̀sẹ̀ rẹ̀ ẹni tí ó bá ń kírun dáadáa òkè zuri dáadáa òkè asiri dáadáa Ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ tó wà láàrin zuri àti asiri yẹn Ọlọ́run ó pa rẹ́. Ẹ̀rí wáyé pé èèyàn gba Ramadan tọdún ní dáadáa ó tún wá gba tọdún tí ń bọ̀ náà dáadáa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin Ramadan méjèèjì yẹn Ọlọ́run ó pa rẹ́. Ẹ̀rí wá pé àwẹ̀jọ́ Àràfá ní máa ń pèsè ọdún méjì rẹ̀ Àṣúrà ní máa ń pèsè ọdún kan rẹ̀. Wọ́n ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ọ̀parẹ́ ẹni tó bá kí tàràwì àbí man qama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. Ẹ̀rí wá lérí ẹ̀ ẹni bá gba Ramadan á pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ man sama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama. Gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí yaani sagha'ir adh-dhunub àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o. Tó bá gbààwẹ̀ Àṣúrà lọ́la ń sìn wọ́n pèsè ọdún kan rẹ̀ nù fáìlì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. Wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun bùkátà kéèyàn yọra kó ń bẹ́ẹ̀ pé ìmùtí mọ́ kò sì mọ́ mu mọ́ wọ́n sì gbọ́ tí déwájú rẹ̀ kó ló mu kò sì sìnà mọ́ kò sì pinnu kó ṣe mọ́ kò sì rí opportunity sìnà mi tó yọ tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ láàrin wa ti arábìnrin yẹn àfọlọ́n kò sì sọ kó ṣe mọ́ ọyọra ni ẹ̀ gbogbo ètò ti ṣe sẹ́yìn Ọlọ́run parí Ọlọ́run ṣe ogun mọ́ ọjà ìtọ́wà nílé ẹ̀wù jáde ọlọ́sẹ̀ mọ́ ìsìngbẹ́rẹ́ mọ́ níbi òtún ló ṣe máa yẹ wọ́n sì pa gbogbo ètò ti ṣe rẹ́ tọ́ nídìí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn bùkátà kágbàgbọ́ yé wọ́n pẹ̀sẹ̀ rẹ́ o kọ́ mọ́ jẹ́ pé èèyàn máa fọkàn sí pé nígbà tí òun ti gbàwé Àṣúrà èèmọ̀ tó ń hàn bàbá àwọn àtìyá wọn látijọ́ yìí wọ́n ti pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ wọ́n pa yẹn rẹ́ o ó wà ń bẹ̀ gbogbo ẹni bá lọ lè kọlu bàbá rẹ̀ àtìyá rẹ̀ ó ti kọlu Ọlọ́run bá aláàkọ́ mọ́sá ṣàforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹni bá wà láǹfààní láti gbà lé ní ìjọ kẹsàn-án
Ànábì ní la in baqitu ila qabili la asumanna tasa tí ọlọ́run bá ní kí n dé ọdún tí ń bọ̀ èmi ò tún gbàjọ́ kẹsàn-án tí wọ́n wà díjì ìjọ méjèèjì náà sunna náà àmọ́ èyí tí ó akadu suyami muharram òun náà níjọ́ kẹwàá òun ló tóbi jù ẹ̀rí sì wà lérí ẹ̀ tó ọjọ́ kẹsàn-án náà ẹ̀rí wà lérí ẹ̀ fẹ́ntọ́ wà lè gba èyí nílé ni ẹjọ́ bá ti jẹun àwẹ̀ sunna àmọ́ mu lọ́sàn-án àwẹ̀ ọ̀rọ̀ yẹn nìkan lọ́gbọ̀dọ̀ láníyàn kámọ́ ní dàníyàn ọgbọ̀dọ̀ láníyàn kó tó di pé alifájàre yọ àmọ́ àwẹ̀ sunna bàbá ti jẹun láàárọ̀ yìí o lè má jẹun mọ́ tí ló fi sùn wọn ní òsì ní ládàá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣáájú ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwọn tá ń gbà lẹ́nì tá a tó ń gbà lọ́la pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọlọ́mọṣáájú gbà fún wa ṣẹlá wa tí àbágbà lẹ́nì kámẹ́jì tọ̀lá ó sékìní kámẹ́jì kọ́ bọ́ abẹ́lẹ́ nǹkan ọlọ́mọṣáájú fi wá sí kòńgẹ́ ẹ̀ṣẹ̀ náà ní fa wàhálà ẹ̀ṣẹ̀ ní fòsì ẹ̀ṣẹ̀ ní fa rẹ̀ ẹ̀ṣẹ̀ ní fa kọ́rọ̀ yọmọ dàrú ẹ̀ṣẹ̀ ní fa kádùn ọmọ gbà ìyá sáré ẹ̀ṣẹ̀ ní fa ìjọ àlùkìyámà Ọlọ́run ní dára fáwọn kankan àwọn ẹlẹ́ṣẹ̀ ìjọ gbogbo àwọn opportunity yìí àmọ́ tíráì kiri ètò ìndínkù náà ni kọ́lọ́run wọlé àánú rẹ̀ kọ́mọ́sá síjọ́ àánú rẹ̀ wọ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run bá aláàkọ́ gbàdúrà wa kó ṣàánú wa kọ́lọ́run bá aláàkọ́ bá tún orílẹ̀-èdè wa ṣe gbogbo àwọn tí wọ́n darí wa kọ́lọ́run darí wọn gbàbí rẹ̀ kọ́lọ́run bá aláàkọ́ tún ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà tó gbogbo àwọn tí wọ́n fẹ́ travel ọlọ́mọṣá bá fi sọ̀rọ̀ sọ wọn gbogbo àwọn tí wọ́n ti wà lójú ọ̀nà ọlọ́mọṣá bá sọ wọn gbogbo àwọn tí wọ́n darí bọ̀ ọlọ́mọṣá bá sọ wọn gbogbo àwọn ọmọ tí wọ́n parí ilé ẹ̀kọ́ ọlọ́mọṣá sọ wọn lápèjúwe dáadáa fún al-umma ọlọ́mọba aláàkí ọba wa tọ́ wọn sọ́nà èyí tá a kọ́ wọn ní dáadáa àti èyí tá a náà ti kọ́ wọn kọ́lọ́mọṣá bá fi mọ̀ wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan wọn náà ọlọ́mọṣá sọ wọn lọ́mọ alálùbáríkà ọlọ́mọgbàdúrà ẹnìkọ̀ọ̀kan wọn gbogbo àwọn tá à ń bẹ lọ́wọ́ ọba wọn fún ọlọ́mọṣá bá dá wọn lóhùn gbogbo àwọn tí wọ́n wáyàwó tí wọ́n wọ́kọ̀ ọlọ́mọṣá dá wọn náà lóhùn àwọn tí wọ́n wọ́mọ ọlọ́mọṣá dá wọn lóhùn gbogbo àwọn tí wọ́n banújẹ́ lérí ọmọ ọlọ́mọṣá ṣe àwọn ọmọ náà nínú sẹ́ẹ̀dùn nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wọn ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa gbogbo àwọn tọrọ láàrin wa ọlọ́mọṣá fún alálàáfíà ọlọ́mọṣá fún alálàáfíà àtàrí ọpọlọ mental illness ẹlòmíì ìrìn dáadáa àmọ́kọ̀ gbádùn àárẹ̀ ọkàn àárẹ̀ eríkèéríkèé ara ọlọ́mọṣá wò wá sàn bẹ́ẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.